A kú dédé àsìkò ní gbogbo ibikíbi tó bá ti ń láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá gbígbà kọ́kọ́ yín rí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkan tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí wẹ̀gbẹ́ rẹ̀ ń ó rí àmàgò kan níbẹ̀ táwọn oníbàá máa ń pè ní notification bell bá mi tẹ̀ bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kọ wá ètò ìbẹ̀lẹ̀ lókè ohun tí ṣe option A lí àti lí òun kó bá mi tẹ̀ tí o bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkí fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí pín fara ilé pín fara oko pín fún gbogbo ọmọ Yorùbá pátápátá tí ń bẹ nílẹ̀ adúláwọ̀ pátápátá ọ̀rọ̀ kan rèé tó ń jà wọ̀rọ̀wọ̀rọ̀ kákàkiri orí ẹ̀rọ ayélujára táwọn olóyìnbó ń pè ní íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì bàbá kan rèé tó jáde gbogbo èèyàn ọba ìlú ọ̀rọ̀ ìbáyín wí gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún Yorùbá nation pátápátá kódà báǹfààní bá wà fún yín láti pín fídíò yìí lọ sọ́dọ̀ bàbá wa Chief Sunday Igboho ẹ pín fún wọn àjẹ́dà kan rèé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Nàìjíríà tí màá fẹ́ kí gbogbo á gbọ́ láti ẹnu bàbá arúgbó yìí bàbá yìí jáde ó sọ̀rọ̀ fitafita ó ní ṣé a máa wòran èmi náà máa bèè lọ́wọ́ yín sìn pé ṣé a máa wòran lórí fídíò yìí torí pé mọ̀ pé nígbà tá a bá ti wo fídíò yìí tán ohun tó bá yẹ ká ṣe ẹ fi ṣọwọ́ sínú comment àwọn tó bá dẹ̀ mọ àwọn àtọkùn ìlú tó yẹ pé a lè lọ bá tó máa jẹ́ kí ìrìn àjò yìí tètè yá débi pé mẹ́sẹ̀jì tí bàbá yìí pàṣẹ yìí tí ó tètè dé ibi tó yẹ kó dé ẹ jọ̀ọ́ ẹ ká pín débẹ̀ lákọ̀ọ́kọ́ kí nìkan tó ń bẹ nínú fídíò tó ń fẹ́ fi hàn yín gangan ẹ ká kọ́kọ́ gbọ́ ohun tí bàbá yìí sọ náà ní kíákíá. ẹ kún gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó ẹ̀yin ọmọ Yorùbá ọmọ Oòduà ó bẹ̀rẹ̀ láti Èkó títí tẹ dé Ìlọrin àti Lọ́kọ́jà ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ o ẹ̀wọ̀n mi létí yín o ọ̀rọ̀ mi mo fẹ́ sọ ọ̀rọ̀ bíìlì the proposed amendment to the Constitution of the Federal Republic a bill sponsored by Honorable Benjamin Kalu, the Deputy Speaker of the Federal House of Representatives, seeking indigent status to any individual who has resided in any state for 10 years or has married to a native of such state, that he should automatically become indigent of such state. Èmi túmọ̀ yìí mo sọ yìí òun ìyá ọmọkùnrin ń wí òní wí gbogbo ẹni ó bá ti gbélùú kan fọdún 10 àbó fẹ́ yàwó nílùú ọ̀hún yẹn ti á gbé bẹ fọdún 10 àjẹwò ti di ọmọ ìlú ọ̀nù òfin yóò gbé kalẹ̀ nu o. The bill has passed second reading, and yet up till today that I speak to you, we have not heard the opposition voice, especially from Yoruba stock in the Federal House of Representatives, shouting such a obnoxious bill down. Irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo ni kẹ́wí gbogbo akòbòkòbò yẹn ti ń gbé kó yẹn ti gbé kó fọdún 10 tó automatically wọ́n ti dọ̀mọ̀ èkó nù. Ẹ sì mọ́wọ́ lẹ́rán ẹ dákẹ́ ẹ gbin wọ́n ti kówó bọ̀ yín lábẹ́ ni ẹ̀yin ọmọ Yorùbá yẹn ń bẹ́ ń lé gbìmọ̀ àtòfin àbí tíra náà àṣàṣì ni àbí sáàmù náà ń kélé yín lórí yẹ ẹ̀ mú dákẹ́ yẹ ẹ̀ mú sọ̀rọ̀ abẹ́ àmọ̀túmọ̀ yóò fẹ́ gbé wáyé ni ń yọ ọmọ kòbókòbó ń gbìyànjú àti ṣe yìí wọ́n ti ń bẹ lẹ́nu rẹ tipẹ́ ẹja sínra wa ń gbẹ́rẹ́ pàkọ́ ẹ̀ náà ti wí NCNC yìí abatimakọ́lì dálẹ̀ Ibo Ziki òun lakọ̀wé ẹgbẹ́ rẹ̀ ọ̀hún kọ́kọ́ pè ní NNDP Nigerian National Democratic Party 1922 ló dálẹ̀
Ngbo ya yo di 1947 ya Bat Macaulay ló papòdà. Oni Siki do lórí ẹgbẹ́ ọ̀hún. Ó wá yó ko ẹgbẹ́ ọ̀hún padà. Ó sọ di NCNC. Nigerian National Consensus of Nigerian Citizens. Ló ṣẹgbẹ́ ọ̀hún dà odò lórí yan. Láti gbọ̀ ọ̀hún gbogbogbò yan dì lẹ́kọ̀ọ́. Yibo ni win ẹgbẹ́ Yibo ni wọlé. 1951 yan dìbò regional election. Gbogbo síìtì yẹn yan allocate fẹ́kọ̀ọ́. Pátá ẹgbẹ́ NCNC Siki ni. Ló wá fún Siki lágalẹ̀ yóò fi wọ́n fẹ́ di premier Western Region 1951. Ọpẹ́lọpẹ́ ẹgbẹ́ àwọn bàbá wa Àdìsá Akínlóye àti Akínjídé Ọlọ́run kó bá dẹlẹ̀ wọn. À ń pẹgbẹ́ wọn ní Ìbàdàn People's Party. Anáwó mi ní jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ẹrú ìjọba yìí náà parapọ̀ mẹ́gbẹ́ bàbá wa Awólọ́wọ̀. Mo ní bàbá wa Awólọ́wọ̀ fi di premier àkọ́kọ́. Bó la bá kojú sí lónìí bó bá jẹ́ wí kòbòkòbò ní òun ló kọ́kọ́ di premier lálàkọ́kọ́ ní West. Eléyìí tún kú bẹ́ẹ̀. Ẹ mọ̀ bí ìjà rẹ̀ náà nájà. Ngba sọ Èkó di Federal Capital Territory ní 1954. Yàwá ọmọ Èkó náà wí gédégbé lèkó à. Yẹn wí gbogbo kilometer radius 70 kilometer radius in Lagos Island was excised from Western Region out of the Federal Capital Territory. Àtìgbà òun ní náà Yibo ti ń kọrin Èkó was no man's land. Èkó ẹnìkan ọ̀kan ìlẹ̀kó Èkó was no man's land. Ngba tó wá di 1966 yìí kí òwe kòbòkòbòdò lórí Nàìjíríà Àgúnyìn Rósì. Decree yóò kọ́kọ́ ṣe jáde unification decree. Òun ló mú gba gbogbo agbára yòó yìí ń bẹ ní region ló mú gbà kó Yibo unification decree. Ó gbé Nàìjíríà kúrò ní federal system ó sọ di unitary system. Kí Yibo lè máa sọba lérí gbogbo wa náà ni o. Ètò adúró bẹ̀ ń. Ngbo di 1966 yóò gun kẹjú. Ṣé bá Yibo dojúkọ Èkó àwọn afẹ́ gbé Èkó. Ọpẹ́lọpẹ́ Benjamin Adékúnlé yẹn dá dúró lọ́rẹ̀ ọ̀rẹ́ náà ti dá dúró ẹ̀mọ yẹ̀mí yóò sùn ni. Yibo sáà ń wá gbogbo ọ̀nà yẹn mú gbèkó. Bẹ́ẹ̀ bá dé Alábà yẹ́ ẹ̀dẹ́ ládìí pọ̀. Yibo náà ní gbogbo ọjà Yibo náà ń so lórí bẹ́ẹ̀ yóò bá kọ̀ ọ̀kẹ́ ìrọ̀wọ́ mú. Ilé lẹ́kọ̀ọ́ ẹ wá wo oríṣiríṣi èsè ndígbò yẹn ń jẹ. Ó di mélòó nínú ọmọ Yorùbá yóò lè jẹ ọba Odùduwà nílẹ̀ Yibo. Ayétalẹ̀ kò ní. Yibo yẹn gbàlejò. Ẹ á dọ́dọ̀ wa ẹ wá fẹ́ mọ bá alájọ bí torí wà gbà yín láyè. Eléyìí tún aláyà ó tún wá gbé bíìlì ó tún gbé lọ. Ẹ wá ń wo ẹ̀yọ ọmọ Yorùbá ẹ̀ dákẹ́ ń wò. Bó bá dòfin lẹ́sàn yín lẹ́wà tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí múra. Ẹ̀yin Yorùbá nation gbogbo yín náà dákẹ́. Ẹ ń wò. Iná dẹ̀dẹ̀dẹ̀ náà máa fẹ́ àfilọ̀ lórun nú ọkọ̀. Ẹ rí yá dẹ̀dẹ̀dẹ̀ yàn fẹ́ mọ̀ mú rẹ̀ aláàní. What I've been saying is the bill being sponsored by the Deputy Speaker, Federal House of Representatives, Honorable Benjamin Kalu, seeking indigenous status to any individual who has resided in any state for 10 years and whom are married to a native of such state will automatically become indigenous of such state. The interpretation of this is that the Igbos will now have equal rights with indigenes of such states. They will not dominate us. The bill has passed the second reading, and yet we have not had the cacophonous voice against such bill up to now from the Yorubas in the Federal House of Representatives. What is the problem with you? What is the problem? What is the problem with you guys? The bill shouldn't have seen the light after the first reading, and you are watching. Gradually, the bill may pass the third reading, and they may sneak it into our statute. The Igbos that are seeking secession, why is it that now they are now seeking indigenous status in the state? Ẹ̀yin lẹ wá ẹ̀fẹ́ ṣe Nàìjíríà mọ́, ẹ̀ ń pariwo owó ẹ̀fẹ́ lo, ẹ̀ dá IPOB lẹ̀, ẹ̀ ń pa níbi ẹ̀ ń pa agbá. Ẹ̀yin kan náà lẹ́tọ́ wí ẹ̀ẹ̀tún lọ mọ́, ẹ̀ẹ̀tún wa máa wá bẹ́ẹ̀ ṣe gbàgbé ọmọ onílẹ̀. Lè ṣe é ṣe lẹ̀ Yorùbá o. Gbogbo lẹ̀ Yorùbá dé Kwara àti Kogi, lè ṣe é ṣe o. Ọmọ Yíbò wa kòbòkòbò, àwọn èlé máa bá lájọ bí àjòjì wọn èlé máa bọ́ ọmọ onílẹ̀ dulẹ̀.
ọmọ ẹrú ẹ̀ lè máa jọba bẹ́ẹ̀ bá wo Èkó dáadáa ńgbà bàbá wọn Bọ́lá Tinubu ń bẹ ń gómìnà ọ̀pọ̀lọpọ̀ Yíbò ló mú sí kábínẹ̀tì rẹ̀ wọ́n bẹ ń kábínẹ̀tì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yíbò ní win ní election ní Àpápá ní gbogbo èmi náà ń pè Festac àwọn Yíbò ní win ní election bẹ́ẹ̀ àgbọ̀n láàyè ẹ̀sán yìí máa pa nítàn sí election wí àwa wọn làjọ nílùú torí náà nǹkan ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ dìde ẹ má jẹ́ kí ní lóòótọ́ o olóyìn ní balẹ̀ Yorùbá jẹ́ o ogún wa ohun ìní wa ẹ má talẹ̀kùn ọmọ títí dé lọrin ilẹ̀ yẹn ń ta kòbòkòbò ó tó gẹ́ alùbàtẹ́ ìdání ó tó gẹ́ bàbá ẹgbẹ́ mọ iye ọmọ bó ti jẹ́nu olóyìn ní balẹ̀ Yorùbá jẹ́ ìníba Nàìjíríà jẹ́ mo tún rí iná wọn ó tún dìgbà mí nu. fídíò náà ni ẹ láǹfààní láti wò yìí ẹ gbọ́n tí bàbá yẹn rí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńlá tó sọ ẹ wo ìgbésẹ̀ tálákùnrin tán sọ yìí tó ti gbé ìgbésẹ̀ ńláńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti gbé ó ti lọ ó ti gba ibi ìkíní kọjá ó ti gba ibi ìkejì kọjá kọ́rọ̀ ẹ má bàa di ariwo lórí ìkẹta wípé ṣebí àwa la nílùú kí ló dé tó fi wá di wípé àwọn ọmọ onílùú ò lè gbé ìlú mọ́ tó yẹ pé àwọn àjèjì tí ń bẹ ní ìta yóò máa gbé ìlú onílùú ìyẹn nílẹ̀ Yorùbá arábìnrin kan náà orúkọ bẹ́ẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Ìlaró tí bá gbàgbé dáadáa arábìnrin náà ń ké káàkiri wípé kí gbogbo àwọn ọmọ tí bá jẹ́ ọmọ Ìlaró kí gbogbo wọn lọ sí ilé wọn gbogbo àwọn àjèjì tí bá bẹ ń bẹ ìbá jẹ́ oye mílíọ̀nù tí ìbá jẹ́ tó pé wọ́n ti fún wọn ó ní kí wọ́n dá wọn wò yìí kí wọ́n dá padà ọ̀rọ̀ yìí dàbí pé kí ni màmá yìí ń sọ yìí ìkan náà ni bàbá yìí tuntun ń sọ yìí o gbogbo èèyàn ọmọ Yorùbá máa fẹ́ kẹ́ pín fídíò yìí káàkiri ibi tó yẹ kó dé kó délé kó dé oko nítorí wípé màkànmákàn lóye ń kàn mí ní sọjú báwọn lọ nítorí pé báwí àákú bá kúkú wí náà àákúkú àmọ́ ìyànjú tí màá kọ́ gbà wá ni wípé àwọn corrections tó bá yẹ ká ṣe ń sìn yìí ẹ jẹ́ kí a tètè ṣe é gbogbo ẹ̀yin ọba aládé tó yẹ pé a ṣe ń foríbalẹ̀ fáwọn musician tá a ṣe ń foríbalẹ̀ fáwọn nǹkan kéékèèké pẹ́pẹ́pẹ́ ẹ má bínú omi ìyájú sẹ́nikẹ́ni o mi ìyájú sẹ́nikẹ́ni ọ̀rọ̀ lásán ló débẹ̀ eléyìí ni kẹjẹ́ ká kọ́kọ́ mójútó ná ẹ jẹ́ ká kọ́kọ́ mójútó ilé wa ná tó bá mójútó ilé wa tán àǹfààní yóò wá wà láti lọ sí ìta àbí ìgboro láti lọ mójútó ohun tó bá ń bẹ ní ìta àyè wà fún ẹnikẹ́ni láti ṣe ohunkóhun tó bá ti hùn àmọ́ eléyìí tí bàbá yìí ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tí bàbá yìí ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo bẹ̀ yín gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ má jẹ́ kí àwọn àjèjì kán wá gba ilẹ̀ yìí lọ́wọ́ wa nítorí pé ṣẹ́rí ilẹ̀ Yíbò tẹ̀yìn wò yẹn gangan mi ti rò kó bí àjèjì kan ti lọ síbẹ̀ rí láti sọ pé òun fẹ́ lọ fìdí kalẹ̀ wípé tọ̀ ibi nǹkan lòun fẹ́ máa gbé títí láéláé irú òjò ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò mo ní ìgbàgbọ́ wípé wọn kì í talẹ̀ fún àjèjì ní ilẹ̀ Yíbò tí bàbá yìí ń sọ yìí àmọ́ nílẹ̀ títí wọn bíbà yìí kódà ọmọ kékeré Haúsá tó bá kó mílíọ̀nsì wá láti yá àtàlẹ̀ fún ìbá jẹ́ kótà tí lówó lọ́wọ́ ni a kì í fetí gbọ́rọ̀ owó ní ilẹ̀ Yorùbá a ti mú ilẹ̀ wa a ti tà gbogbo nǹkan ọ̀ní wa tó jẹ́ ohun àlùmọ́ọ́nì wa ìyẹn nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátápátá la ti tà tán eléyìí ni mo wò pé kò ní jẹ́ pé tí mi nìkan ni yóò gbọ́ bóyá tí n bá tún mú wá ẹ̀ bá pín káàkiri gbogbo àwọn tó ń jà fún Yorùbá nation pé èmi ló tún rúgbó bọ̀ yìí o ṣèbí tàwọn agbésùnmọ̀mí la ṣì ń rí kó tó di pé èlé náà tún ṣe kí ni ó tún gbórí wọlé ẹ sì mọ̀ wípé tí àbádòfin yìí tó bá ti lọ sọ di ẹ má bínú ẹnu mi àgò tí lẹ́tà tí máa yìí tó gbé síta yìí tó bá fi lè di àbádòfin kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ ó ti lọ náà nu ó ti gba bí kíní kọjá ó ti gba bí ìkejì kọjá ìkẹta ló tún lọ yìí ẹ̀já wa nǹkan ṣe sí kó tó di pé ó di titi wa o Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ̀ lórúkọ mi fún àǹfààní àwọn tó bá wo fídíò láti bẹ̀rẹ̀ títí dé àárín láti àárín títí dé ìparí àti pẹ́pẹ́ ẹ̀ ṣe o a sì ní lọ́gàn ẹnu tó bá pè ìgbà àkọ́kọ́ yín rèé lẹ́ẹ̀kan sí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers and Asiri ìgbọ̀n tẹ́ já sí yìí bá subscribe sí ẹ like ẹ share kó kárí ilé kó kárí oko yóò dáa fún wa o kò ní yẹ̀ fún wa lágbára Ọlọ́run ó ti dìgbà kan náà ná ire o.